Ned Nwoko ní fọ́nrán oníhòòhò mi lọ́wọ́. Regina Daniel ti ké gbàjarè. Ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan òun náà ni òmíì tún súyọ. Gbajúgbajà òṣèré sinimá àgbéléwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Regina Daniel tí ọ̀rọ̀ rẹ̀ ti ń jà rìnrìn nílẹ̀ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn látàrí bí òun àti ọkọ rẹ̀ Sẹ́nitọ̀ Ned Nwoko bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní aáwọ̀ láàrin ara wọn nínú ìgbéyàwó wọn. Regina Daniel tún ti wá sọ ọ̀rọ̀ míì lásìkò yìí tó sì ti di ìròyìn tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tún gbẹnu lé lásìkò tá a wà yìí. Nínú àlàyé ọ̀rọ̀ ilé tí Regina Daniel ṣe ẹ̀yìn sí ojú òpó in tó ní ṣe pẹ̀lú Instagram ẹ̀, ibẹ̀ ló ti ṣe lálàyé wípé Ned Nwoko òun náà ni ó ti ń dọ́gbọ́n dúnkokò mọ́hun lásìkò tá a wà yìí pẹ̀lú fọ́nrán oníhòòhò eléyìí tí ó wà lọ́wọ́ rẹ̀. Nínú àlàyé ọ̀rọ̀ ilé tí Regina Daniel ṣe, ibẹ̀ náà ló ti pé Ned Nwoko eléyìí tí ó ń fi ẹ̀sùn wípé òun gbé oògùn olóró tí òun sì ń lo oògùn ní ìlòkulò kan òun. Ó pé ó yẹ kó ṣàlàyé ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé ní àwọn àsìkò kan eléyìí tí òun àti ẹ̀ jọ wà papọ̀ tó sì jẹ́ wípé òun fọkàn tán débi wípé òun fi àwọn fọ́nrán oníhòòhò òun kan ṣọwọ́ sí i tó sì wà lọ́wọ́ rẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tí ó sọ di mímọ̀, òun náà ló tún ti ṣe lálàyé wípé fọ́nrán oníhòòhò òun náà ni ó wà lọ́wọ́ Ned Nwoko tó sì jẹ́ wípé ó ti ń dọ́gbọ́n halẹ̀ mọ́hun láwọn àsìkò yìí láti gbé fọ́nrán náà jáde. Regina Daniel ti wá pé bí fọ́nrán òun bá ilé jẹ́ gbígbé jáde, ó pé ìgbésẹ̀ eléyìí tó jẹ́ ìgbésẹ̀ alágbára òun náà ni òun ó gbé pẹ̀lú Ned Nwoko tí yóò sì mọ̀ wípé òun náà ní àwọn èèyàn ní orílẹ̀-èdè yìí àti ní gbogbo àgbáyé. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí ó tún ṣe, òun náà ló ti pé Ned Nwoko ẹni tí ó rí òun gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ ṣe mọ́ lásìkò tá a wà yìí, òun ló jẹ́ wípé láti bí ọdún díẹ̀ sẹ́yìn tí àwọn ti jọ wà papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya, òun náà ni gbogbo ohun tí òun ṣe dára lójú rẹ̀. Ó pé pàápàá jùlọ lásìkò tí ó fẹ́ òun sílé gẹ́gẹ́ bí aya nígbà tí òun wà ní ẹni ọdún 17.